عليه وسلم. Wẹ́ni tí máa ń bẹ nínú olólùfẹ́ ànábì. Ó yóò mú ànábì lẹ́ẹ̀mẹ́ta. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. أحبك يا رسول الله حبه. Bàbá wa àgbà. Ìmáàmù gbogbo ilẹ̀ Ẹ̀gbá. Bàbá rí mọ́kọ́ ẹ̀ka ẹ̀sùn. Àwọn ọlọ́jà ní bí ẹ̀sùnsù. Ọlọ́run ní ti mú ipò ńlẹ̀ báyìí. Àmín. Àdúrà tí a bá Yah Sataar ti ṣe lẹ́ẹ̀kan Ọlọ́run jẹ́ ọgbà. Àmín. Wọ́n ló wù àwọn gbọ́dọ̀ owó èmi náà kẹ́ bímọ. Tẹ́lẹ̀ lè bímọ ìfún ìmọ̀lú kan. أحبك يا رسول الله Bàbá wa àgbà. Gbogbo àgbà tó bá ti kó ọmọ kékeré mára yọjà yí pẹ́. Àmọ́ wọ́n tójú ẹ̀ ń bá ń pọ́n sọ́mọ èké ọ̀ọ́pẹ́ lẹ́nu ìyà. يقارب به إلى رحمن قبا. Mo fi Ànábì Muhammad. صلى الله على محمد. Mo fi kí bàbá wa imam àti gbogbo tí jà fà nílẹ̀ Ẹ̀gbá. Mo wá kí bàbá wa Ṣẹ̀yẹ. حياكم الله. Ẹ bá ń pariwo rẹ̀ ní. Ara àwọn tí wọ́n lọ tí wọ́n tán lẹ́nu ilé mi ti parun. Fábí máa kásábá ti àìdí yìí. فتلك بيوت خاوية بما ظلموا. Ẹ̀kọ́ ni tí ń ṣẹlẹ̀ ń bí lónìí jẹ́ fún wa. Èyí tí àbáwá Yah Sataar ṣe lónìí. Ṣàgbé wọ́n ní aṣáájú ẹ̀dá Ànábì Muhammad. Nígbà tí wọ́n fẹ́ divine hadith fún wa. Wọ́n ní máa wù dífà ila rasulillahi min qawlin aw fi'lin aw tikrarin aw sifatun uluhiyyah. Kìí sí ọ̀rọ̀ ẹnu lásán ni wọ́n pè ní hadith. Èèyàn ní àbá Yah Sataar ṣe fún wa lónìí pé tí máa ṣe wá sí fún yín theoretically ẹ jẹ́ kí n ṣe fún yín náà practically. Wá sí ni láti kó àwọn kan síta pé a fẹ́ fún àwọn èso ara wọn ní award. Léètí túmọ̀ sí pé wọ́n ṣe dáa. Ìtí wọ́n ń sọ ní pé ẹ̀yin tẹ́ kù láyé náà ẹ sọ kálàmù orí ìburú lẹ̀. Kálàmù tí ìjẹyàn lẹ́yìn ẹ lọ sọ́ọ́dọ̀. Bí bàbá wa ìmáàmù gbogbo ilẹ̀ Ẹ̀gbá bá ní kálàmù burú lọ ni èèyàn lè jókòó méjì papọ̀ ọwọ́ àjásòrò kò ó lè jásòrò yàgò fún. Wọ́n bá ti jásòrò kò ó sì lè tòrò yàgò fún. Bàbá wa Ṣẹ̀yẹ mo kí yín. حياكم الله. Gbogbo tí jẹ́ ilẹ̀ Ẹ̀gbá mo fi kí yín. حياكم Mo الله. kí àwọn àfá wa Zumratul Mu'min. Mo fi àfá wa àgbà Tajul Adabi. Mo fi wọ́n kí yín. Mo fi orílẹ̀ tí àwọn àdídì Sádàl Arabi. أريد الشهد العربي Al-Adabi. الأدبي المكتبي السنة بالصدرة والأرض الأجنبي. Wọ́n bàbá wa àgbà náà mo fi kí yín. Ìyá kan ò ní sí yín. Mo tẹ́ ìyá wa alásàlátù. Ẹ dáhùn ni. Gbogbo wa làjọ gbogbo wa làwẹ́jọ mú. Òwe tí Yah Sataar ń sọ lẹ́ẹ̀kan àwa tá a bá rí fún ibà ìgan la ètì àwẹ̀. Ọ̀pọ̀sẹ̀ méjì mo ti ń sọ lọ́run lóhùn. Ẹ sì nílò tọ́ àgbà àwẹ̀. Tó ti dòótọ́ náà nu. Nú tó lé láyé làwẹ̀ wà. Bọ́wọ́ ṣe pé ọ̀sán àwẹ̀ ni tí màá mọ̀ mi ní ti fẹ́ parí páàkì bọ́tù wọ̀tà kan. A kó inú ọkọ̀ à ń kàn mọ́ lójú ni. Àwẹ̀ ń jọ ń gbà ní ẹ̀yọ̀nbó ànábì. A kí gbogbo yín ẹkú ibi tọ́lọ̀ ń dá yín mọ́ ẹ̀dẹ̀kún tọ́lọ̀ ní ẹwà sí láyé. Man fa'ala khairan fa khairan jaza wa man fa'ala sharran fa sharran jaza. Àníyàn téèyàn báyìí lọ bí sí Ọlọ́run ó fi san lẹ́san. Àníyàn tó ń kálukú bá wá bí Ọlọ́run ó fi dá lẹ́jọ́ àmọ́ ẹjẹ́ sọ kankan fún yín gbogbo ń tẹ̀ ń ṣe yẹ ẹ lè jèrè rẹ̀ tán o àwọn ọmọ yín ní ọ̀padà wá jẹ́ o. Gbogbo ẹni tó bá dúró tọmọ ọlọ́mọ bí ní ìyẹ́tún sẹ́lẹ̀ ìmọ̀tún ọmọ rẹ̀ náà ó jẹ èèyàn. Ìwọ́n ọ̀tọ̀ bá dúró tọmọ ọlọ́mọ nídùú pé afẹ́ fi dájọ́ náà gbogbo ètò bí wọ́n ìdájọ́.
mo kí ẹ̀yin dignitaries ẹ̀yin tọ́lọ́ ń pè dá sọ̀rọ̀ ẹ̀ ní parẹ́ o Àmín. ìjàmbá ò ní ṣe yín o Àmín. ẹ kú àdó tí Ọlọ́run lára wa o mo kí small doctor Small doctor. Indomie nǹkan kan ò ní sí ọ. Àmín. Fáàrí lọ jẹ́ fún Islam. Bàbá wa àgbà ni wọ́n bọ̀ yìí. Bàbá ní báyìí jẹ́ Muslim. Fáàrí lọ jẹ́ fún Islam. Mo kí ọ pẹ̀lú ilé tọ́jọ́ pawápọ̀. Ilé bàbá àgbà alátàndá, mo fi kí ọ. Mo fi àlíbàwá Dr. Abdul Fatai, mo fi kí ọ. Mo fi Queen, mo fi kí ọ. Ẹkùn náà ó jẹta, wọ́n lẹ́ sílé ẹ̀ pè wá, bí náà ló ti sanwó ti á náà. Bí a bá ti mú pọ́ìn náà láti gbà lọ rẹ̀, ó ní parẹ́ o. Àmín. Ọlá Kùránì al-Azim. Ọlá gbàrà Ọlọ́run. Fún ọ̀dọ́ tọ́jú kó. Bàbá wa ní bá gbà fún gbogbo Tìjàníyà. Bàbá Adélẹ́kàn. وصراعكم بسرائي أهلا بكم صالحين سويتك ما أنتم وصراعكم بسرائي ما أنتم يسوعكم بسرائي أهلا بكم صالحين زوجك ما أنتم وسواكم بسرائي ما أنتم وسواكم بسرائي إذا أتاكم كريم قوم فاكرموه. أكرمكم الله. أكرمكم الله الكريم. Àlè bí Ọlọ́run torí bí ìwọ náà ti ń dájọ́ ọ̀nà Ọlọ́run kò fún ọ. Máa ń túbọ̀ يسواكم بسرائي ما أنتم وسواكم بسرائي. À ń kí àwọn àgbàlagbà Ọlọ́run. Ahlan. Ó ní bàbá wa àgbà nínú Ọlọ́run ni wọ́n wọlé. Bùkàwé sọ́ọ̀lì iná sọ́ọ̀lì tùkọ́. Bàbá wa Kàlífà Tìjàníyà fún gbogbo tí jẹ́ ilẹ̀ Yorùbá tí ó dìjà. Tọ́lá àwọn àpò kan ń dìjà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọkàn mi là gbé fún àìgbé fọ́ká ńlá. Ẹni ó kéwù tó sí ò lè jẹ mufti. Máwùlẹ̀ jẹ́ àtàn ọ́. Báwọn èèyàn máa ń tàn mọ́tara rẹ̀. Ọ̀rọ̀ mufti sọ̀rọ̀ dálíà. Ìsọ̀rọ̀ dálíà lọ̀rọ̀ mufti. Ẹni tí ó di mufti kéwù rẹ̀ ó dènà. Àwọn kéwù náà wọ́n sì lè dé kéwù mọ̀. Àlẹ́ àrífù yá àrífù lè àrífà. Aláìmọ̀kan ò lè dé kéwù mọ̀. Tó o bẹ́tà kọ́ lọ sí mẹ́dọ̀. Òfin àkàn tí ó ṣẹlẹ̀ náà ní ti ń ṣẹlẹ̀. Ikú mi ọ̀dá ní ìsìnkú bá wà wọ́n tẹ́sà para rẹ̀ wọ́n lọ para rẹ̀. Ikú rẹ̀ dáa. Ìbá wọn lọ níjọ́ kẹjọ rẹ̀. Àhá sì pawó. Bó ṣe wù ọ̀há tó wá gbòó. Bó ṣe àsìkò owó ìdáwọ́mẹ́tì la fẹ́ gbà kálẹ̀ pín méjì. Kákó kan bá àwọn fámìlì rẹ̀. Ńdọ́lọ́ ní wọ́n wá sí láyé nù. Wọ́n lọ parẹ́ ń pa àyà. Ìyẹn gbọ́dọ̀ wá torí oyè kọ́ wá ronú kú. Bí wọ́n bá fi ọjẹ́ yìí lọ wá mi tọ́ jẹ. Ló kù kalẹ̀ sí nítorí oyè. Nígbà ní wọn fún ọ lẹ́yìn wọn gbà lọ́rẹ̀. Ó sì lọ wá mi tọ́ bá dáa tọ́ jẹ. Ìyá máa jóye inú ilé rẹ̀. Bí wọ́n jẹ́ lè má mú ìlú ilé ìlú sáà nìyí. Ẹ̀dá kan àtò sáà fún lé wa kẹ́nìkan ṣáájú. Bí náà lè ṣáájú. Bí màá sí bẹ̀ ló kù. Wàá ná ìmáàmù. Mo kí àbá wa. Mi ẹ̀ máa bá kádàrá jà sí mi ẹ̀ ń bá kí. Sáwà jẹ mú fi ní ń tá dàláyé láti dà yìí. Kọ́lọ̀ bí a máa lọ wájú sí i. Èyí táwa ṣe náà ti tó.
kírógo gbogbo àgbáyé ọmọ pè fún wáàsí tá làwa gbogbo àgbáyé world best tí ọ̀sẹ̀ tó tẹ̀ ẹ̀yìn ìjà tara wa má bá tara wa bọ́ bá ló lè ṣe bí rẹ̀ ọ̀ lálàáfíà rẹ̀ wọ́n lè ṣe wáàsí mẹ́rin lójúmọ́ kọ́ ọmọ mi ni àsìkò tó yóò rù ní òru yẹ ẹni tí tó ń dẹ́bi ayan sálángá. وفي الناس أكبر وفي الناس أرجم وفي الناس ألف لا يؤد بواحد. afọwọ́ Sataar. أدام الله حياته. eléèbó a ní keep it on bẹ́ẹ̀ tí ń ṣe náà ni ẹ máa ṣe lọ. béèyàn bá ti níwà yóò jogun ayé. èèyàn lè máa pìtà fún òyìn làwọn jọ lọ Marcus lóòótọ́ ni kò níwà tẹ́ni ní ìjọ hàn. èyí jàgídíjàgan ò lè hàn. gbogbo wa náà la jọ kéwú. olórí orèlè tọ́lọ̀ ń ṣe fún yín níbi ẹ ti bẹ̀rẹ̀ náà lẹ yọrí ẹ̀ sí. kẹ́ ẹ wà lẹ́yìn odi wọn a máa pé a sì ní ọmọ kan ní Abẹ́òkúta ẹ̀ àmọ́ Ṣàgámù ní gbé kò pé ìtí ń dùn máa wà nùnù níbi a ti bẹ̀rẹ̀ náà la yọrí ẹ̀ sí. ẹgbẹ́ mi tí ó sì gbẹ́nu mi sọ̀n lẹ́dẹ̀ yóò múra afáwọ̀ Sataar bá ti ń ṣe lọ ọlọ́run jà bára wa dọjọ́ alẹ́ alibarika neb Muhammad. ìbéèrè tí mo kàn fẹ́ béèrè torí 25 minutes ní ayọ́lẹ̀ fún wáàsí èyí ni wọ́n sì tó bẹ́ẹ̀ ọ̀bà ní lọ́kànjú àorí màálù tó ń gàrí o. àwọn tí wọ́n kọ kalẹ̀ yìí tí wọ́n ń fún àwọn ẹ̀yìn wọn ní award lọ́wọ́ ní encyclopedia dictionary kọ́ lọ béèrè ìtumọ̀ posthumous award. ìrántí àwọn ẹni ire ní jẹ́bẹ̀ ìrántí àwọn ẹni ire léè tí ń sọ pé tí wọn náà bá bára dáradára tó ń ṣe kì í tó ọba bá déwájú Ọlọ́run àwọn ọmọ rí olóró gbogbo. látàkùnrin kọjíṣà àbàtì àrùbá gbogbo tó máa zára àyàbẹ̀ ìgbé ìwọ̀sẹ̀ yìí. gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ń ṣe wáàsí tẹ́ ń fi wáàsí ta yín ẹ̀yin tọ́lọ̀ ọ̀rẹ́ yín tẹ̀ ń jíṣẹ́ ẹ má bú àwọn àgbààgbà ọlọ́mọ tẹ́wù kí ló ké tó wọn ń gbà fà kò sí dáa ìwọ lọ́wọ́ máa fẹ́ lẹ́bọ̀ ó gbé déwájú lé yín. látàkùnrin. sọgbẹ́ bọ́ wájú ta yín ni ọ̀wá rọ̀rọ̀ mi sọ mọ́ aago mẹ́rin ló jì látùbà torí bọ́lọ̀ ti kí ọ ládùúgbò yín ó súnmọ́ gọ́ọ̀mẹ́ntì house wọn ìmúná lọ wọn á fi máikrófóònù dààmú gbogbo ará àdúgbò ṣáàtù bó ń ṣe Ọlọ́run àwọn bàbá kan bẹ ládùúgbò wa ẹ̀ ní 1963 tó sojú rẹ̀ ìwọ́n ti hàn bí 1975 tó fi kan 1963 tó ń pa yèrè ọ̀dà ìdẹ́ntà ló ń pa. látàkùnrin kọjíṣà àbàtì àrùbá gbogbo. ẹni ẹsẹ̀ mi fẹ́ sọ bí lónìí níwájú ta bàbá wa Yah Sataar nígbà tí mo kọ́ kí n pẹ́ kú oríire nígbà tá a yàlẹ́ kúrò lẹ́sírẹ́sì mo ní Sataar sì tẹ̀sí Ọlọ́run lára ara rẹ̀ tọ́lá ti wò ó bọ̀ ní láì ní síbi à ń lọ nìyí Sataar sì kó àwọn èèyàn wá inú kọ́nà ó kálukú wọn kàn sáré ẹsẹ̀lẹ̀ ni àṣẹlẹ̀ ní jábọ̀ wá bá ẹni tí ò ṣẹlẹ̀ kò sí tí ó dé bá ẹni tí ò dájọ́ wọn ìkájọ́ fún kàmọ́ tù dínú tù dánù wọ́n kàmọ́ tá a mọ̀lù tù jìṣẹ́ wọ́n kàmọ́ tá a sùlù tàrùbá o nítorí bá gbìn ní òwú ó lè gbin ráìsì kọ́ lọ fẹ́ yàgbàdo ẹsẹ̀lẹ̀ ni wọ́n rà á lẹ̀ fún yín ni wọ́n ra oríire lẹ̀ fún yín ni oríire tí wọ́n rà á lẹ̀ fún yín lẹ́yìn jẹ ẹ̀yin náà wàá dúró lórí èyí tí wọ́n rà á lẹ̀ ẹ̀yin náà tó wá ń ṣe tí náà látàkó asílẹ̀ ń wà fọ́dílé. látàkó asílẹ̀ wà fọ́dílé ní àbàdà. ìdè máa asílù lè fàtà. máa asílù lè fàtà. máa kọ́dé asọ́lẹ̀. ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa fọ́ àtẹ́yìn náà bá fẹ́ jẹ́ èèyàn ẹ̀ rà kó ètò àwọn tó bí í ṣe. látàkó. torí pé bàbá rẹ̀ hàn ọlọ́dẹ kó àjọ bàbá rẹ̀ fún ọ ọwọ́ ń sùn láago 7 ọdẹ ń jí láago 11. ọwọ́ mu mílíkì àti màtínà kó tó sùn ọwọ́ ń lo oògùn oorun ó sì sùn débi pé ọmọ kójò rọ̀
ọ̀wá dájọ́ kẹ̀kẹ́ lẹ̀ fáwọn ọmọ tó bí ṣé o wá fẹ́ lẹ́yìn báwọn. lẹ́nu kó asírí wà fàdílì àtàdá. bàbá Adélékè lọ́wọ́ ọ̀gẹ̀ nígbà tó pé 90 years ọwọ́ àlọ́ ra àgbọn ó lóun fẹ́ gbìn iwájú ta àwọn èèyàn wá fi ṣe èyẹ pé ó lè jẹ́ǹbi àgbọn yìí àgbọn bò ó ọ̀fẹ́ gbìn kágbọ́n tó lè máa so ní ìsìn yọ́mà tó 100 ọdún wọ́n sì pé 90 years tí ọmọ jẹ́ 150 years ó ní gáràsù fa àkálínà lábúdàlànà annagirusa wà òmìyà kòlónà. Allah. gáràsù àwọn tí wọ́n lọ gbìn ilẹ̀ fún wa àkálínà àjẹ lábúdàlànà kò sí iyèméjì fún wa annagirusa káwa náà gbìn wà òmìyà kòlónà káwọn tí ń bọ̀ náà rí jẹ. Sọ̀dáàdì òfàkọ̀sọ́ ní ìfẹ̀fà ọkọ̀. Wàgárisò. Wàgárisò tọ́ba gárisò fọ́tọ́ba. Gbogbo ẹ̀yin àgbààgbà fà báwo lẹ́sẹ̀ jọ àwọn bàbá yìí. Àwa tá ń bọ̀ lẹ́yìn àwọn àgbààgbà ẹja lọ kó ká máa dánra wa wò ẹja lọ kó sẹ́gbẹ̀ẹ́ kan. Lórí tá à ń yẹra wa wò àwọn arìnrìn wa lójú oorun pẹ̀lú sílẹ̀ gàmà àfúnra wa kọ́kọ́rọ́ fẹ́ǹsà lójú oorun àkásìlẹ̀ làtìfù fúnra wa lójú oorun àkóṣàtàrù fúnra wa lójú oorun lórí tá à ń mú sílẹ̀ gàmà kí lórí tá à ń fìbọn léra wa kí lójú oorun kí ló dé àjọ pàdé mi olókùn torí pé a ti wá rówó jù ọ lọ ọdẹ lọ fẹ́ kúlẹ̀ tó o bá kú àtúnṣe fìdá òtí ẹ náà kò sí ẹ̀kẹ́ tí ó tẹ̀lẹ̀. Sọ̀dáàdì òfàkọ̀. èèyàn máa sọ fún Sàtàrù pé sóò nìkan ni sẹ́ni kejì rẹ̀ fún mi wọ́n á sọ ẹnì kejì rẹ̀ chief of staff wa ní Ọ̀ṣun state ọmọ ẹ̀dẹ̀ ni ó lóun fẹ́ ṣàdúrà Ramadan ń fẹ́ sí wáàsí èmi máa fún lọ́jọ́ mo ní Monday ni mo lè ráyè mi ọ̀rá yìí sáwọ́rẹ́ mi lè ráyè Sunday ẹni tí ọba gba Saturday àti Sunday lọ́wọ́ mi Ramadan kò sùn mẹ́ta láti jọ sọ ọ wá ní gbogbo ọjọ́ tẹ bá múra ni wọ́n á gbọ́ pé láwọn kan ń kùn kí wọ́n ní sẹ́mi nìkan ni wọ́n wá pẹ́ ní tó débẹ̀ tí ọ̀tá fún wa pé a lè bẹ̀rẹ̀ bálájọ Ọlọ́run lọ́bẹ̀rẹ̀ ọba dé o a lè bẹ̀rẹ̀ nígbà mọ́ adébẹ̀ mú ní tó jẹ́ ń pẹ́ làwọn ọ̀rọ̀ tí wọ́n ń gbọ́ má lọ sí àrìn mọ́ wa lọ́wọ́ á fi mọ́tò gba ọ̀dà nù àwa tọ́lọ̀ máa gbé sí àrìn ayé lé lọ àwa náà ò ṣeré débẹ̀ kì í ṣe pa ṣeré débẹ̀ you serve to lead ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yàn ọmọ kéékèèké ẹ̀fẹ̀ sìn ìní òdi ẹ̀ga èèyàn máa ń sìn ní yóò ṣe ìdímọ̀ àwọn bàbá yìí a ti pa owó lẹ́rìí tí wọ́n lọ́wọ́ oúnjẹ alábàríkà tá a sì kú òun bẹ́ẹ̀. 1,500,000. mo ti pa 1.5 million lẹ́rìí níbi kan wọ́n sì fún mi 15,000. wọ́n ní sí òótọ́ ọkọ̀ olè sọ̀rọ̀ tó ń ti bá a ṣe sọ̀rọ̀ náà tó ń ti bá a ṣe sọ̀rọ̀ àhánú go slow wọ́n tó wá sọ fún ayé tì. Sọ̀dáàdì òfàkọ̀sọ́ ní ìfẹ̀fà ọkọ̀. Wàgárisò. Wàgárisò tọ́ba gárisò fọ́tọ́ba. mo ní lọ fìdá ọmọ lóògùn lòun ní pin àmọ́ nídàkùn àwọn ni ọkọ pé o adẹ́tẹ̀ lòun lè fún wàrà àmọ́ òun lè dè tọ́lọ́wọ́ méjì bá fún náà bọ́lá wọn jẹ́ ń yọ ọ̀dọ̀ ọ̀run àìsàn ìgbà tọ́run ó yà ọ̀sẹ̀ntọ́bẹ̀ lọ́nu gbogbo àwọn tá a jókòó pé kálíkì àmọ́ òde ní ìsìnkú bọ́lá bá lóun foríjì nǹkan ọkàn wéèsì wọ́ dànù nù yọkàn fi ọgbà ráǹkì wájú Ọlọ́run àwọn ẹni àná nǹkan mẹ́rin ní bẹnu ẹrù wọn tọ́jú ayé wọn orí báyìí àkọ́kọ́ ni sídìkùlẹ̀ hadith wọn a máa sòótọ́ ọ̀rọ̀ àwọn àgbájọ wọn ò lè ká aṣọ wọn ò ju méjì lọ bàtà kan náà ni wọn ò dààmú wọn ò lé ayé á ti sàwá sí lónìí tí yẹn yàn lè mọ́ múra tìbí tó wá lọ sí plate number wọ́n wá ní kí ló so máa oníkótó di December ọ̀rà fẹ́ǹsà mọ́múra tìbí àwọn ẹni àná táǹsì rántí wọn lónìí tó kọ wọn wá wọ orí àtẹ tí wọn ò sì sí láyé mọ́ ẹlòmíì ń bẹnu ayé ìwà tí ń wù òde wọn rántí ẹ̀ ìwà aburú tí ń wù òde wọn rántí ẹ̀ kódà ẹlòmíì wọlé ààrẹ ayé tó wá ń jiyàn pé sékè èkú ni ẹ̀yin tẹ́ kù láyé ẹ má ro oko yín lẹ́pa nítorí ọmọ yín tí ń bọ̀ lẹ́yìn gbogbo ẹ̀yin ìyá ẹ̀yin náà ẹ má ro oko yín lẹ́pa
ọ̀nà méjì lẹ́yìn ti lé ní pọ́blẹ́mù ń tẹ́ àkọ́kọ́ lọ́nà bí má fẹ́ yàwó lé mi ìṣòro kan oṣù tẹ́ ẹ ní náà nu ẹlòmí ò torí ọlọ́run wá ṣàlàtù ọlọ́run mọ́jọkọ̀ mi ọ̀nà tí ìyàwó mi ni ṣé ń tọ́ wá fàyè tiẹ̀ sí lásàlátù nu wọ́n wá ní ọ̀dà níyàn bí odidi àlùkùránì wọ́n wá ń pe ọlọ́run bàbá fatihu bàbá fatihu bàbá fatihu ọmọdé ọ̀nà tí ìyàwó mi ò ṣé tọ́ wá sí láyé tiẹ̀. Àwọn ìyá àtàná àwọn ni wọ́n máa lọ fẹ́yàwó fọ́kọ wọn orí tí ń kùn nǹkan méjì ilẹ̀ yóò bí fi ilẹ̀ tẹ́ ẹ̀ ṣe àkọ́kọ́ ẹ gbà kí wọ́n níyàwó lé ẹlòmíì ti torí rẹ̀ ó ti jingiri ó ti fi rẹ̀ hàn ọkọ rẹ̀ ní ọkọ rẹ̀ ti fẹ́yàwó lé ìyàwó tó fẹ́ lé ọ̀gbádùn ọkọ lọ́kàn gba sáfíìsì àti nẹ́tíwọ́ọ̀kì ni nígbà tí náà ti tọ́kùnrin ọ̀tọ́kùnrin kò súnmọ́ àwọn àgbà bọ́ bá dọ́dọ̀ tiẹ̀ sáfíìsì ọ̀wà nẹ́tíwọ́ọ̀kì ọ̀wà bọ́ bá ti débò mí báyìí nẹ́tíwọ́ọ̀kì lè ọ̀. ètò sì lè jẹ́ èèyàn lẹ́yìn oníkọ́ gbàfà pẹ̀lú ọkọ rẹ̀ kódà yín lọ́rọ̀ kẹ́ ẹ máa bí alẹ́ rẹ̀ pé ẹ̀ tí ì ṣe tẹ́tẹ́ fẹ́ lóbi. Yah Sataar wọ́n máa disagree máa ń lọ. Gbéléyàn gbá bẹ́ẹ̀ gbá àwọn ó ṣe máa bá ṣe tẹ́ ẹ sọ́nù lédògún ẹjẹ́ àjọ máa jagun ó di bọ́mbà tó bọ́mbà náírà tó náírà dọ́là tó dọ́là. ọ̀nà ẹni ọ̀gbọ́n kan sọ ní bàbá kan. ẹlẹ́ẹ̀kejì tó yẹ kẹ́ ẹ máa ṣe ẹ̀ mọ́ ẹ sọ pé náà ẹ bẹ lọ́nkẹ́mi yín ogun kẹ́ ẹ bẹ lọ́nkẹ́mi tí a náà ogun ṣùgbọ́n gbogbo ojú àṣàrà ìlú ọba dé kẹ́ ẹ sọ fọlọ́npẹ́ yìí lọ́yẹ kẹ́ ẹ kọ́ kú. ẹ̀rí gan àwọn òbí ẹ̀rí gan wọn fẹ́ lọ mọ̀ pé kẹ́ ẹ lọ ṣáájú wa lójú yóò fi lè rí tí ọ̀dà àwa ni defence minister yìí ikú ọkọ̀ tí jóbi orí tí ọ̀dà tá a bá ilé lọ ṣáájú yín wà ní láì fọgànáìsì ó tó tì yín wò ọ̀gàn òyìnbó mẹkáníìkì. ẹ̀kejì láyà tá a jẹnu náà wọn ò kánjú ayé o ọ̀pọ̀lọpọ̀ ọmọ kéékèèké ní kánjú lónìí o gbogbo ẹ̀yin ìyá ẹ̀yin lẹ́yìn tó ń lọ fún alájẹsẹ́kù ra fóònù tọ́mọ yóò fi ṣe yahoo fún ẹ̀ka rìlà ẹ̀yin lẹ́yìn tó ń bá aṣọ ògùn ẹ̀tún sẹgbẹ́ àwọn ìyá ọmọ ẹgbẹ́ ológun ẹ̀yin lẹ́nu ọba máa ń so oògùn wọn wá ní sẹ́rí ìyá oògùn tẹ́ fẹ́ ṣe fún yìí yọ máa ní kílẹ̀ǹtì àmọ́ lójúmọ́ kọ̀wọ́dọ̀ má bóbi so níjọ́ tí ọba rẹ ni ọba sọ̀rọ̀ tó bá ra ọmú yóò sọ ẹni ọlọ́ ìlọ èké fi ń kú lónìí ìní wèrè fi pọ̀ kánrin ẹlòmíì ò tí ì máa gbóni ó ti ya wèrè èyí ti jẹ́ láàárọ̀ kùtùkùtù kọ́mọ́ ó ti mu Colorado ó ti fi sísà ẹnì kẹ́kọ̀ọ́ wá jọ lójúmọ́ tí èdọ́dọ̀ ẹ̀ tí ó ta láṣẹ pé ọbọ̀ ọ̀nù náà gbogbo ẹni tí bá ń kẹ́jú ayé gbogbo àwọn àfà àwọn náà fẹ́ ṣiṣẹ́ mélòó táwọn fi ń wo tá fẹ́ rówó o ti wá gbẹ́kẹ̀ lọ́sẹ̀ pé bọ́ ọba ti wẹ̀ tán báyìí kó o tó jáde ilé ìwẹ̀ kan lè bòwú lábẹ́ pílò ìbá rọrùn bẹ́ẹ̀ Ọlọ́run á má ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà náà là ń kẹ́jú àdúrà wo lọ fẹ́ bẹ̀rẹ̀ tó wá fún ìyàwó rẹ lókun ọwọ́ fẹ́ bẹ̀rẹ̀ àdúrà lọ́wọ́ ní ìyá màrdíyà iṣẹ́ tí mo fẹ́ bẹ̀rẹ̀ ilé díẹ̀ o tó bá ti di tí mò ń gbó tètè lọ́dọ̀ Yah Sataar èyí ìyàwó rẹ̀ ló mẹ́tẹ̀ bọ́ọ̀ta o ẹtìgéètì o Ọlọ́run ní tó ọ láti ní o ẹtìgéètì o ẹtì inú ẹtì lẹ́yìn o Ọlọ́run ní jáde ní yóò tó o ní sẹ̀sìn o wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ẹsẹ̀ ilé o dákun àdúrà kí là ń ṣe nù kó sí ọ̀wá ń tẹ̀ sí inú ilé tó sùn kẹ́yìn ó sì tí wọ́n fún ọmọ tí wọ́n dé ọmọ tí wọ́n ké pẹ̀lú olórí. bàbá arúgbó tọ́bàgà arúgbó ọ̀n bàbá.
rọ́bì àkúrò rọ́bà. Àwọn ọba làwọn omi. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin afẹ́ ìkẹ́jú máa ń wà. Bẹ́ẹ̀ bá kẹ́jú tu lọ ọ̀rẹ́ ìgbà rẹ̀ tó ń ṣe lọ́bẹ̀. Allah. Iṣẹ́ ni ẹ mójútó. Ìtọ́ bá fẹ́ yà ni ọ yà. Iṣẹ́ pọ̀ lọ́nà nídìí láyà àfà táwọn bàbá wa fi lé alẹ́ nu. Ẹ wo Sàtárù kó tó lu ẹni òde yọ kọ̀kọ́ máa ń kéwù náà. Gbogbo ilẹ̀ ti tilẹ̀kùn lé kéwù. Ẹ kọ́ máa ń kéwù mọ́. Anabi sinimá salaka tarika yaltabisuna fihi ilma salaka Allahu tariqan ila aljanna. Ẹ fẹ́ kọ́ máa ń kéwù mọ́. Ẹ wá nílé kéwù tú. Àbí kẹ́ ẹ máa wóde kì í sáá. Kẹ́ ẹ máa wóde kì í. Wọ́n pè é wò pé ọlọ́dúnrún rẹ̀ tẹ̀. Lọ́kàn lọ́ pàdé ẹni ó lè jù ọ lọ. Lọ́kàn sọ fún ọ nípa àkókò tẹ́lẹ̀ ẹ kéésà àyìnbáìtì yìí ni. Àpè yìí o. Ẹ̀sọ́ ń tẹ́ bá wá ta ló pè inú àwọn ọmọlókun. Àkílódé ẹ má débi ìmọ̀ o. Àwa yóò tó da sẹ́pọ̀ o. Ẹ má ti àkánjú mọ́. Kílódé ẹwẹ̀ kú ya rẹ̀ tó gbómi ńlẹ̀ kí lè ṣe. Omi ìwẹ̀ òkú o sì gbé lò gbé lọ́rùn lé. Tó tún máa bomi ìyá rẹ̀ pọ̀ tí ó ṣe ni. Kílódé. Ayé tí wàá dìkanjú. Ó kálukú ni wọ́n lọ ná mọ́tò. Ó kálukú ló fẹ́ dé èèyàn. Bẹ́ẹ̀ tí wàá ṣètò náà ìgbésí ayé Coca-Cola lẹ́ ń lò. Kọ̀ọ̀ká kọ̀lá. Àwọn bàbá sẹ̀yẹ bí ẹ bá kẹ́jú ní ayé wọn ò lè rí báyìí lónìí. Wọ́n kẹ́jú lé ńlá ọlọ́lọ́kọ̀ fún wa. Ẹ̀jẹ̀ akẹ́jú máa ń wà kí ló dé àbá àṣẹ ọlọ́pàá tí máa sá. Bíbí o wá pé ẹ̀dẹ̀ wá parí ọ̀rọ̀ yẹn mọ́. Kẹ́ lè jẹ́ parí ọ̀rọ̀ yẹn o. Tẹ́ bá parí ọ̀rọ̀ yẹn ó dẹ̀ máa lẹ́yìn o. Wọ́n wá ń sọ fàáfà. Ẹ má jẹ́ ju wa mọ́ ẹ má bójú wa jẹ́ mọ́. Ẹ jẹ́ alẹ́nu ọ̀rọ̀. Ẹlẹ́ẹ̀kẹta láàyè sílímùnà àwọn tí ń kọ kalẹ̀ yìí àwọn mufasiru tí ń kó lẹ̀ wọ́n ò ṣàbùsí ni. Gbẹ̀yìn aláàfẹ́ mọ́ ṣàbùsí náà kí ló dé tá a jọ pa owó dẹ̀ jẹ́ àtàwọn ọmọ bá ti pín èèyàn ṣe pé wò kú jọ́kẹta. Sàtárù tẹ lọ́ba ń pawó ìlú ní àpò ẹ̀fún 754 àwọn ọmọ rẹ̀ ẹ̀fún 254. Àdàwà pawó lẹ̀ àlepin bí a ti pa àlepa central mosque lọ wọ́n ní tó bá dọ̀tún la gbogbo wọn pàdé káwá pé wọ́n kílẹ̀ bẹ́ẹ̀ fi ṣe dọ̀tún la. Àpòsí ní jẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin dàda ní tẹ̀sí máa kàwó tẹ́ ẹ bá fẹ́ ká yí àwọn ọmọ yẹn ọ̀dà ẹ má di 12,000 10,000 mọ́. Ẹ̀ǹjíwó kí lọ wọ sọ́ọ̀kì lòdì sí ẹ̀mí àlọ́ wa ń ṣe báyìí wọ́n kówó bọ́nú sọ́ọ̀kì àwọn aláwọ̀ ọmọ rẹ̀ ọ̀lẹ́yìn wọn àlè lẹ́yìn báwọn. Ọjọ́ ní sùn tó bàbá rí sùn ọ̀tọ̀ bá. Gbogbo ẹ̀yin máa múra ti bẹ̀ ẹ má do epo náà ẹ má do epo náà ẹ lè tọ́ ọmọ sáà sọ́kọ̀ ọ̀nà kàkà yìí náà. O sì mú ike lágọ́lẹ́sì lọ mọ́sáàsì ọwọ́ akírun tán orí pé gbogbo èèyàn jáde mọ́ tilẹ̀ kó yóò dé epo nù o. Ọwọ́ abẹ̀rẹ̀ mẹ́dùn sọ́dẹ̀ aláàmú àmà ẹ̀rọ lọ́lẹ̀ ìyá yìí ti bẹ́ẹ̀ sùn ẹ̀rọ lọ́lẹ̀. Ọwọ́ agbé ike lágọ́lẹ́sì wọ́tà ọwọ́ àgbẹ̀ sí ẹnu páìpù jẹnẹrétọ̀ ó sì jó kéka ọwọ́ àlọ́ fi rọ́ọ̀nù ọ̀kadà ọmọ rẹ̀ ò lè lẹ́yìn báwọn. Etí ẹ̀ lè mọ́ mùsùlùmí máa bá sanwó nẹ́pà. Ẹ wá ń gbowó mọ́sáàsì lóde ẹ̀ẹ́dẹ̀ rẹ́jísítà rẹ̀. Ẹ wá láwọn jẹ̀mọ́ ń dá ẹ̀ láàmú wọ́n tẹ̀ láàmú pa. Akramakallah. Jẹ́ sọ̀kalẹ̀. Olúwa mi. Àwọn tí wọ́n kọ́ lẹ̀ la umule àmánà wọ́n lámánà. Wọ́n àṣàbòsí wọn lámánà. Àmánà ní bẹ láàrin àwọn àtọ́lọ́ntọ́rọ̀ wọn fi rí báyìí. Jẹ́ sáré gbé ọ sáré kó o rè díẹ̀. Nọ́ọ̀mánà ọmọ sábìtù. Bàbá tó bí Abu Hanifa káyì. Bàbá Adélẹ́kàn àmánà ló fi bímọ. Kharaja yawma fi shawarihi al-Kufa. Nọ́ọ̀mánù bọ́nù sábìt ó jáde lọ́jọ́ kan lọ sí ilẹ̀ Kúfà. Wọ́n dà kálà bàstáni ó wá wọnú ọgbà oko kan.
wà sábà oníjó ebi wa mú ọwọ́ àrí ọgbà oko yẹn mọ̀fìmírọ̀ ètò òfà èso túbà wa lọ rẹ́rẹ́rẹ́ èso túbà lọ ó lè bi ní pa mí ó yẹ kí n jẹ ápù wá àkàlà tùfàtẹ́yìn ọba jẹ ápù méjì ẹ̀yọ méjì péré ló jẹ ọwọ́ àjẹ tójú rẹ̀ wálẹ̀ lọ́wọ́ ni èmi kí mo mọ̀ ní oko tí mo jẹ ápù bẹ́ẹ̀ olóko ọba mi bí ó sì jókòó bẹ́ẹ̀ ẹ ò bẹ̀rù Ọlọ́run olóko wa dé bá ó ní kí ló ń ṣe lóko mi ó ní mo ṣe ọ́ ni tọ́ ọba forí tèmi lè láyé àmdù tọ́ ọba forí tèmi jẹ mí yà tí bá ti lè jìyà lọ́dọ̀ rẹ Ọlọ́run lè jẹ mí yà mà wọ́n ti ẹ̀ bọ́ Ọlọ́run ṣépè fún ọ láti kí tó ni kí ni ọ̀sẹ̀lẹ̀ ṣe bọ́lọ̀ ni wọ́n lọ́nà ó mú ọ òun pé kò sí tí ọ̀sẹ̀lẹ̀ àmọ́ sí èso wọ́n lẹ́ni DPO ó mú ọ òkú òǹlù nínú Ọlọ́run DPO tálágbà. wọ́n ní jẹ́míyà. ó ní jẹ́míyà. I submit myself ó fira mi lẹ̀ gbogbo tó bá fẹ́ fi ṣe mí máa fi ṣe mí báyìí bàbá wa ni ti ìyá tí ọjọ́ ń bẹ ń lé kálọ̀ ní. ládàá ikọ́ ọ̀bùn. bàbá mu lọ lé gbọ́ mu délé ó ní ẹrù tí ń bẹ ń lẹ̀ yìí lọ́ọ́ máa gbé lọ. bàtùmá ọ̀nù. fa iná á ibùnàtì ọmọ mi obìnrin ni àmọ́jọ́ tí mo ti bí iná àbàtìmá wò kọ̀gbọ́n náà rí. sàmá ọ̀nù. kọ̀gbọ́n ọ̀rọ̀ rí kò sọ̀rọ̀ rí kò sì rí náà rí. ọ̀rọ̀ yẹ ọ̀nù. kò rí náà rí èyí tó wá kunu gbèsè ayé rẹ̀ lọ́mọ yanjú ẹ̀ ìyẹsẹ̀ rẹ̀ nù lọ́wọ́ gbé iléyà kó délé wá kéde báwọn èèyàn kò ti níyàwó o mo ti fẹsẹ̀ sórí ire o wọ́n ti fún mi yàwó o mo gbé jombo tèmi ti bá mi o ọ̀rẹ́ dé o ọwọ́ agbé wọnú ilé ọwọ́ adalẹ́ òun náà wàá fẹ́ ṣe bí ọkọ ìyàwó ọwọ́nú létí ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí àṣà ọ̀sálámà àjáyíbà tí ó rí ni pé obìnrin yẹn kàn dáhùn ni pé wà á ní kàṣàlà. Allah ó ní ebi ẹ lọ sọ̀rọ̀ rí àti ẹ ń parọ́ mọ́ ni ó ní sọ orí mi ó ní mo rí ọ ọwọ́rọ́ aṣọ báyìí ọwọ́rọ́ ẹ̀wù báyìí báyìí lórí báyìí lọ jẹ́ ọ̀ ń gbọ́n tí mò ń wí ó ní tààmà àmà wọ́n gbọ́ jù ọ lọ ìbò ń wí mọ gbọdọ ọ lọ ebi wọn fi ọ fún mi ni ìwọ Ọlọ́run dá mi dúró de nítorí ìwà àmánà ti bẹ lọ́wọ́ rẹ. alladhina amanu wa lam yalbisu imanahum bizulmi ulaika lahumul amnu wa hum muhtadun. tọ́ba ti lè gba Ọlọ́run gbọ́ tí ò lè fi àbòsí kún ìgbọ́ Ọlọ́run gbọ́ rẹ̀ ọkàn rẹ̀ ó balẹ̀. àìgbọ́lọ́gbọ́ ló di ọmọ dààmú oorun tí ló mẹ́nu sùn pẹ̀lú obìnrin yẹn jọ náà ni ló di àbọ̀ ànífà. lọ́kọ́dún sáànà ibi ìlàjà wàmání alẹ́ ìmáàmù mùsùlùmí ní Abu Hanifa. Abu Hanifa ẹgbẹ̀rún àfà inú kéwú lọ́dọ̀ wọn gbàtí Abu Hanifa padà di àfà ẹyọ kan péré lọ́lọ́run kó yọ. Imam Malik kí ni kẹlẹ́ ọlọ́run kó yọ gbogbo àwọn àfà àti ẹ kéwú lọ́dọ̀ Abu Hanifa kéwú lọ́dọ̀ wọn ìní padà wàá gba kéwú wájú Abu Hanifa. Allah kóòtù mi ẹni wíwá tọ́ba dìyàn ẹ̀yin mufti àgbélẹ̀rọ ilé Sataar gbé tọ́ba dìyàn ẹ̀jẹ̀ àpàdé ẹ̀ kóòtù mi ẹni wíwá ẹ̀jẹ̀ kó kálukọ lọ ní àmọ́ náà gbogbo ẹ̀yin obìnrin ẹ̀ láwọn ẹ̀ pẹ̀lú ọkọ yìí kẹ́lẹ́ bá kí lọ́tọ́ yẹn jú. ọmọ alágbádá ń bẹ nínú èbó ọmọ alágbádá ń bẹ lamẹ́ríkà ayé ọmọ rẹ̀ dá ọmọ rẹ̀ rọpò ránṣẹ́ sí ọjà ń bọ̀ ọkọ rẹ̀ ní o ẹ má jàmbá wa mọ́ o. kí ló dé bẹ̀rẹ̀ ilé tẹ̀ sọ fún wa ọ̀dẹ̀ bẹ̀rẹ̀ ilé ọ̀sọ́ kọ́kọ́ rẹ̀ wọ́n wá ní kí ló dé oní ẹni ọmọ sọ fún yẹn sọ̀rọ̀ sọ fún káfíńtà ọ̀sọ̀ fún bíríkìlà àbí bíríkìlà ń ṣe èèyàn sáǹtẹ̀ nù káfíńtà. Mama jí owó lulẹ̀ bí ògiri.